Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá tuntun Healing tó ṣẹ̀ṣẹ̀ jáde. Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá tuntun Healing tó ṣẹ̀ṣẹ̀ jáde yìí? Ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ dẹ̀ kọ́mẹ́ǹtì, kí a send link yẹn sí yín direct. Nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníyàn. Sinimá tuntun Healing yìí ó gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní dúníyàn jáde. Ṣebí ìtàn yìí ló dá lórí arákùnrin àti arábìnrin kan tí wọ́n jẹ́ olólùfẹ́, ìyẹn Àbẹ̀ní àti Adédàmọ́lá. Ìfẹ́ wọn jinná ó dẹ̀ rinlẹ̀ gidigidi. Wọ́n ṣe ìgbéyàwó alárinrin tí inú ilé wọn sì ń tòrò tí ó sì ń dùn tí gbọ̀ngbọ̀n kan sí. Àwọn ẹbí ará àti ojúlùmọ̀ ló wá bá wọn ṣe ayẹyẹ wedding wọn tí wọ́n sì ṣe tó lárinrin. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe wedding, ọkọ máa ń ṣe breakfast in bed fún ìyàwó rẹ̀ tí wọ́n dẹ̀ jọ ń gbé ìgbésí ayé àlàáfíà. Kí ló wá ṣẹlẹ̀? Ìyàwó ọ̀sìnkín, ìyàwó tó dùn tó lárinrin, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, kí ló padà ṣẹlẹ̀? Ǹjẹ́ ẹ fẹ́ wo apá kejì sinimá yìí? Ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ dẹ̀ kọ́mẹ́ǹtì, ká send link ẹ̀ sí yín direct. Ṣebí Àbẹ̀ní jẹ́ influencer tí ó gbajúgbajà tí ó dẹ̀ máa influence fún àwọn bíráǹdì lọ́kan òjọ̀kan. Òun àti ọkọ rẹ̀ Adédàmọ́lá wọ́n pinnu wípé àwọn kò ní tì ṣe abiyamọ fún ìgbà díẹ̀ kí àwọn enjoy marriage àwọn dáradára. Ṣùgbọ́n ìyá ọkọ kò fẹ́ gbọ́ yẹn àti ẹ̀gbọ́n ọkọ. Wọ́n fìtínà ìyàwó ìyẹn Àbẹ̀ní, wọ́n fìtínà rẹ̀ débi wípé wọ́n fún ní ọjọ́, wọ́n fún ní ultimatum. Wọ́n ní tí kò bá bímọ láàrin ọjọ́ 7 sí ọ̀sẹ̀ 2 pé àwọn yóò lé e kúrò ní inú ilé. Ọ̀tọ̀ ni ogun tí Àbẹ̀ní rí ní ọ̀dọ̀ fámílì ọkọ rẹ̀. Ọ̀tọ̀ ni ogun tí òun rí níbi iṣẹ́. Ọ̀tọ̀ ni ogun tó ń rí nípa àìsàn tó wà lára rẹ̀. Kí Ọlọ́run Elédùmarè kó má jẹ́ ká rí nǹkan tí ó máa ju ẹ̀mí wa lọ. Yorùbá bọ̀ wọ́n ní abániwí kì í báni dá, abánidá kì í báni gbé, abánigbé kì í sì báni débẹ̀. Àbẹ̀ní ó dé ilé ọkọ tán, ó bẹ̀rẹ̀ sí ní fojú winá àwọn nǹkan kan tí kò lérò. Ṣebí oríṣiríṣi àwọn bíráǹdì ni wọ́n fẹ́ kí ó wá influence fáwọn. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ dẹ̀ kọ́mẹ́ǹtì, kí a send link ẹ̀ sí yín direct. Sinimá yìí kọjá sinimá lásán. Sinimá tí ó ṣe awareness ni. Sinimá tó yẹ kí ọkùnrin tóbìnrin, especially gbogbo obìnrin tó wà láyé, kí wọ́n wò, kí wọ́n sì ṣe ẹ̀kọ́gbọ́n lára rẹ̀ ni. Ǹjẹ́ awareness wo ni sinimá yìí ṣe nípa àrùn tó ń jà rìnrìn níta, ìyẹn HPV, human papillovirus? Ṣebí àwọn NGO kan ni wọ́n pe Àbẹ̀ní wípé kó wá bá wọn jẹ́ ambassador, kó bá wọn lead campaign fún àrùn kògbóògùn yìí tí ó ń jà rìnrìn láàrin àwọn ọmọbìnrin tó pọ̀ níta. Human papillovirus yìí ó lè wà lára fún 20 ọdún, 30 ọdún tí àwọn èèyàn kò sì ní mọ̀, nítorí wípé kò ní symptoms kankan, ibì kankan kò ní dùn ẹ́ lára. Ṣebí bí Àbẹ̀ní bó ṣe bẹ̀rẹ̀ campaign yìí ló jẹ́ pé òun ló síwájú tó wà tested. Bí wọ́n ṣe àyẹ̀wò fún un ni wọ́n rí wípé òun gan fúnra rẹ̀ ó ti ní àrùn human papillovirus yìí. Ọ̀rọ̀ yìí ló da rúkèrúdò sí inú ìgbéyàwó rẹ̀. Kí Elédùmarè Elédùà kó má jẹ́ kí n tí a ò rò kí ó ba nǹkan tí à ń rò jẹ́. Àrùn yìí dá wàhálà lẹ̀ nínú ìgbéyàwó Àbẹ̀ní. Ǹjẹ́ báwo ni Àbẹ̀ní ṣe kógojá? Báwo ni Àbẹ̀ní ṣe la ògo yìí já? Ǹjẹ́ ó rí ògo yìí làjá, àbí omi àrùn yìí ló gbé Àbẹ̀ní lọ? Ẹ wo apá kejì sinimá yìí kí ẹ jẹ̀gbádùn rẹ̀. Ǹjẹ́ òṣèré wo lẹ̀yin fẹ́ràn jù nínú sinimá yìí? Ṣé ọ̀gbẹ́ni Afọláyan ìyẹn Adédàmọ́lá ni? Àbí Mobímpé tó jẹ́ Àbẹ̀ní, Lateef Adédìméjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? Ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ sì kọ́mẹ́ǹtì òṣèré tí ẹ̀yin fẹ́ràn jù
nínú sinimá tuntun Healing yìí. Yorùbá bọ̀ wọ́n ní ẹni agbójú òkùnlé kò jẹni àgbà. Ìgbà tí Àbẹ̀ní tí ó nílò ọkọ rẹ̀ púpọ̀ jù, tí ó yẹ kí ọkọ rẹ̀ dúró tì gbọ́ngbọ́ngbọ́n, ìgbà yẹn ni ìyẹn kọ ẹ̀yìn sí i. Ó ní ó ń yan àlè wípé ó ń cheat lórí òun ni pé níbo ló ti rí àrùn HPV. Ọ̀rọ̀ yìí da omi tútù sí Àbẹ̀ní lọ́kàn débi wípé ọkọ rẹ̀ ní òun yóò lé jáde kúrò nílé. Ṣùgbọ́n bó ti wu Olúwa ló ń ṣọlá, Ọlọ́run ọba òkè, ọba adákẹ́dájọ́, ó dúró ti Àbẹ̀ní débi wípé gbogbo process tí ó go through láti wípé kí àrùn yìí kí ó ṣẹ́gun ẹ̀, ó padà ṣẹ́gun àrùn yìí. Ó lọ sí hospital, wọ́n ṣe test fún un, ó go through gbogbo process yẹn. Kódà ó tún ní campaign group tí àwọn àpéjọpọ̀ obìnrin tó wà níbẹ̀ tí gbogbo wọn ní HPV tí wọ́n dẹ̀ ń go through àrùn yìí, gbogbo wọn ni wọ́n dẹ̀ lọ fún treatment. Ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ ti kọ́mẹ́ǹtì, ká send link ẹ̀ sí yín direct. Bó ṣe wo Olúwa ló ń ṣọlá, ọba adákẹ́dájọ́. Ẹ̀yin tèmi, àṣé ọkọ rẹ̀ Adédàmọ́lá ló kó àrùn yìí wálé wá bá Àbẹ̀ní nílé tí ó sì ń bú Àbẹ̀ní. Ẹni agbójú òkùnlé kò máa jẹni àgbà o. Ẹ̀yin tèmi, ẹ jọ̀wọ́, mo fẹ́ rọ̀ yín, mo fẹ́ bẹ̀ yín, especially àwọn obìnrin tó wà níta, ẹ jẹ́ kí a lọ ṣe àyẹ̀wò ara wa. Human papillovirus ó pọ̀ níta, ó dẹ̀ máa ń fa cervical cancer tí kò bá tètè rí ìtọ́jú. Ẹ jọ̀wọ́, mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ jẹ́ kí a lọ ṣe àyẹ̀wò ara wa. Àwa ọkùnrin náà kí a ṣe àyẹ̀wò ara wa, ká dẹ̀ jẹ́ kí ara wa kí ó le dáradára. Ǹjẹ́ nígbà tí Àbẹ̀ní kó kúrò nílé, ǹjẹ́ Àbẹ̀ní padà wálé torí pé ọkọ rẹ̀ padà lọ bẹ̀ẹ́ ṣùgbọ́n kò gbọ́? Ǹjẹ́ kí ló padà ṣẹlẹ̀ sí Àbẹ̀ní? Kí ló padà ṣẹlẹ̀ sí ọkọ Àbẹ̀ní ìyẹn Adédàmọ́lá? Kí ló padà ṣẹlẹ̀ sí àwọn ìyá ọkọ àti àbúrò ọkọ àti ẹ̀gbọ́n ọkọ tí wọ́n ń da Àbẹ̀ní láàmú lọ́jọ́ kìíní àná? Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, Àbẹ̀ní padà lóyún, ó sì padà bímọ. Ṣùgbọ́n ta ló bímọ fún? Níbo ló bímọ sí? Báwo ni ọ̀rọ̀ ọmọ ṣe jẹ́? Ẹ pàdé wa ní apá kejì sinimá yìí. Ẹ tẹ subscribe button, kí ẹ like, kí ẹ sì kọ́mẹ́ǹtì, ká send link yẹn sí yín direct. Ẹ̀yin tèmi, Yorùbá bọ̀ wọ́n ní kì í dùn kó pọ̀, ṣókí báyìí lọ́bẹ̀ oge. Ó tún di nígbà kan náà tí a ó tún máa pàdé. Èmi ni tiyín ní tòótọ́, motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.